wá gbọ́ ohun tí ìràwọ̀ rẹ ń sọ lọ́jọ́ tòní tó ń fẹ́ kí o ṣe kọ́jọ́ tòní lè dára kí ó lè sunwọ̀n. Mo kí ọlọ́wọ̀n ọba, mo ṣèbò olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbọ ọkùnrin, mo júbọ obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní tí ń ṣe ọjọ́ Wednesday May 7 ọdún 2025 tá wà nú èyí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko kó lè jẹ́ wúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ẹ má gbàgbé láti follow kí ẹ sì subscribe kẹ́lẹ́ pẹ̀lú àwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ sì fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kan yan Harris, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20 lọ́jọ́ tòní ẹ máa wà socially active dáadáa, ṣe bí ìgbà pé kí ẹ bá àwọn èèyàn ṣe púpọ̀ lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní ó dára púpọ̀ kí ẹ bá àwọn èèyàn tó ṣe é pé èrò gbà yín papọ̀ kẹ́ bá wọn ṣe lọ́jọ́ tòní. Àwọn ọ̀rẹ́ àti mọ̀lẹ́bí á jẹ́ èyí tó ṣe é pé wíwá pẹ̀lú wọn máa bí ìdùnnú àtayọ̀ fún yín. Ó dára kí ẹ lọ àwùjọ àti ìgbà tó pọ̀ pẹ̀lú wọn. Ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ lénìí, kí ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì ṣe gbọ́ nǹkan tá mú kí inú ìdùn káyọ̀ yín kún pátá lénìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ brown sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20 ọjọ́ tòní dára púpọ̀ látàrí pé gbogbo ọ̀kan kíkan tí ẹ bá gbájúmọ́ pátá lẹ máa ṣe láṣeyọrí. Ẹ máa wà very articulate, bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ sísọ yín máa dá ṣáká púpọ̀. Ẹ máa ní communication ability tó sì máa ràn yín lọ́wọ́ dáadáa, tó sì jẹ́ pé òun ló ti ń ràn yín lọ́wọ́ látijọ́ mẹ́ta, tó sì jẹ́ pé òun lẹ tún máa lò lásìkò yìí láti tún ní ìdàgbàsókè. Ẹ túbọ̀ máa ṣe bí ẹ ṣe ń ṣe dáadáa yín máa látúbọ̀tán rere. Èyí sì máa tún jẹ́ kí ẹ tún popular sí dáadáa táwọn èèyàn tún sì máa bọ̀wọ̀ fún yín láyìíká bí tẹ bá wà. Ẹ wá ìdùnnú ní gbogbo ọ̀nà fúnra yín, ẹ tẹpá mọ́ṣẹ́ kẹ́ sì jẹ́ kára yín yá gágá. Indigo jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 ní àṣálẹ́ sí aago 8 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21 ó ṣeéṣe kọjọ́ tòní rí bákan kó má fi bẹ́ẹ̀ dára tó. Ó ṣeéṣe complication kó wáyé tàbí kí àwọn situation kan tó máa lágbára díẹ̀ kó wáyé lọ́jọ́ tòní. Ẹ ṣáà rí dájú pé ẹ mọ́kàn balẹ̀, kẹwulẹ̀ rí dájú pé ẹ gbájúmọ́ṣẹ́, ẹ kíyèsára pẹ̀lú bẹ́ẹ̀ fẹ́ ṣe lọ́jọ́ tòní. Tó bá ṣe gbọ́ pé yín sí ìjà kan àbáwọn kan jà láyìíká yín, ẹ má wulẹ̀ dá sí rárá, kẹwulẹ̀ wà lórí ọwọ́ yín ló dára. Ẹ má bẹnikẹ́ni fàràrà lénìí, ẹ gbájúmọ́ṣẹ́ kẹlẹ̀ lórí gbámú, ẹ free mind yín kẹjẹ́ kára yín yá gágá. Aago 6 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ tí aago 7 kọjá 30 ìṣẹ́jú ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22 ọjọ́ tòní dára púpọ̀ láti fi ronú nípa àwọn nǹkan tí ẹ fẹ́ gbé ṣe fún dáadáa. Èyí dára láti fi rí dájú nípa àwọn nǹkan tẹ́ ẹ̀ ń ṣe lásìkò yẹn ṣe láṣeyọrí. Èyí ò wá dára rárá láti fi bẹ̀rẹ̀ nǹkan tuntun rárá o. Ọjọ́ tòní kí ẹ rí dájú pé ẹ ṣakitiyan láti rí dájú pé ẹ ṣàṣeyọrí lórí ohunkóhun tí ẹ bá ń gbájúmọ́ àtàwọn nǹkan tẹ́ ti ń ṣe látijọ́ mẹ́ta. Ọjọ́ tòní ẹ má wà kánjú ju bó ṣe yẹ lọ, kẹ́ mú sùúrù lórí ohunkóhun kí ẹ sì tiraka láti rí dájú pé iṣẹ́ tẹ́ ń ṣe ó wulẹ̀ polówó rẹ̀ fáwọn ènìyàn. Lẹ́ni kí ẹ rí dájú pé ẹ túbọ̀ tẹpá mọ́ṣẹ́, kẹ́ sì má wá gbàgbé àwọn mọ̀lẹ́bí àtàwọn alásùnmọ́ yín láti fìfẹ́ hàn sí wọn. Ẹ tẹpá mọ́ṣẹ́ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ rẹra yín lẹ̀, kí ẹ sì wà determine lórí ohunkóhun tí ẹ bá ń ṣe lénìí. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 láàárọ̀ sí aago 10 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22 lọ́jọ́ tòní ẹ má wulẹ̀ wà surprise rárá tẹ́ bá rí pé bóyá nǹkan kan fẹ́ dé bí ìkanra tàbí inú bíbí ní àwùjọ ní gbangba lọ́jọ́ tòní. Ó ṣeéṣe kí ẹ má wulẹ̀ lè control anger yín lọ́jọ́ tòní, kẹ́ wá kíyèsára pẹ̀lú ìbínú púpọ̀. Ó dára púpọ̀ kẹ́ rí dájú pé ẹ control emotion yín, kẹ́ compose ara yín láti avoid issue èyíkéyìí lọ́jọ́ tòní. Tẹ́ bá ti ń ronú nípa pé bóyá kẹ́ báwọn èèyàn ṣe, kí ẹ dàpọ̀ mérò lọ́jọ́ tòní. Ẹ báwọn èèyàn tó ṣe é pé tẹ́ bá wà pẹ̀lú wọn tún mú kọ́kàn yín balẹ̀ ṣe lọ́jọ́ tòní. Ẹ ṣòṣìtọ́ ẹ ṣòdodo pẹ̀lú àwọn ènìyàn. Ẹ má kánjú ju bó ṣe lọ lórí ohunkóhun. Ẹ mú sùúrù lò kí ẹ gbà láfíà láàyè, ẹ sì má kanra mẹ́nikẹ́ni lénìí rárá. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 ní àṣálẹ́ sí aago 8 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní.
ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23, ó ṣeéṣe ká ìbàlẹ̀ ọkàn fẹ́ pọ̀ fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí, ṣùgbọ́n òkùnkùn tí ó ti lè nǹkan rí àdàbí ìgbà pé gbogbo nǹkan tí ẹ bá nípa láti ṣe náà lẹ máa fẹ́ gbéṣe lọ́jọ́ tòní láti ṣàṣeyọrí. Bẹ́ẹ̀ sì lọ́jọ́ tòní dára láti fi wà pẹ̀lú mọ̀lẹ́bí àtàwọn ọ̀rẹ́, ó dára púpọ̀ tẹ́ bá lè ṣe bẹ́ẹ̀. Àwọn kankan tó wá lè ṣẹlẹ̀ lọ́jọ́ tòní tó fẹ́ distract yín láti má lè jẹ́ gbádùn ara yín dáadáa tó lọ́jọ́ tòní, ṣùgbọ́n o ẹ rí dájú pé ẹ ṣe àwọn kan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún, ẹ free mind yín kí ẹ wà positive. Purple jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márìnmí fún Libra, ẹ̀yin tá a bí láàrin September 24 sí October 23, ọjọ́ tòní ẹ máa wà motivated bí ìgbà pé kẹ́ complete gbogbo nǹkan kíkan tẹ́ bá dáwọ́lé ní iṣẹ́ ni kẹ́ ṣe wọ́n láṣeyanjú. Lẹ́ni sígè ó dára kí ẹ wulẹ̀ fojú rere wo gbogbo nǹkan tí ẹ bá ń ṣe lọ́jọ́ tòní. Sígè gbogbo nǹkan tó bá máa tẹ́yìn lọ́rùn pátá ni kí ẹ gbájúmọ́, ìyẹn á jẹ́ kí ẹ tún ní ìfọ̀kànbalẹ̀ àti ìrọ̀rùn. Lẹ́ni ẹ má ṣàṣejù lórí ohunkóhun, ẹ tẹpá mọ́ṣẹ́ kí ẹ wà positive kí ẹ sì fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun lẹ́ni pátá. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ purple sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22, àkókò ìdára púpọ̀ gan láti fi jáde láti fi wọ́ oore lọ láti fi jáde lọ láti lọ wá oore. Bẹ́ẹ̀ sì ni ó ṣeé ṣe kí àwọn ìrìn àjò tẹ́ máa rìn lénìí kó jọmọ́ ti iṣẹ́. Bẹ́ẹ̀ sì ni ẹ̀yin tó bá ṣe pé bóyá ẹ wá ìmọ̀ kún ìmọ̀ àbẹ́ ń wọ́gbọ́n kọ́gbọ́n lọ́jọ́ tòní, ó dára púpọ̀ kẹ́ ṣe bẹ́ẹ̀ látàrí pé ìmọ̀ tẹ́ bá ní àbọ̀gbọ́n tẹ́ bá kọ́ lè ní àjẹ́ tó máa ràn gbèsè ayé yín lọ́wọ́. Ó dára púpọ̀ kí ẹ wá ìmọ̀ níbikíbi. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní kí ẹ bá wọn yàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, kí ẹ bá wọn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun tẹ́ bá ń ṣe lénìí pẹ̀lú. Blue jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 12 kù ìṣẹ́jú 15 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ inú àtùpà Sagittarius, ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22, ó ṣeé ṣe kí ènìyàn kan tó súnmọ́ yín kó fẹ́ take advantage generosity yín lọ́jọ́ tòní. Líláwọ́ tẹ́ láwọ́ ṣeé ṣe kó fẹ́ mú yín nìkan kó fẹ́ wò pé lágbájá ìdábà ti béèrè yóò máa fún wa. Nǹkan tó dára púpọ̀ ni, ṣùgbọ́n kẹ́yìn náà wá ṣọ́wó náà lọ́jọ́ tòní. Gbogbo ànúkọ́lé yàn ṣe háwọ́ díẹ̀díẹ̀ náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan lọ́jọ́ tòní. Ẹ mọ̀ gbàdúrà pé gbogbo èèyàn kan ló máa appreciate bẹ́ẹ̀ ṣe kind sí bẹ́ẹ̀ ṣe dáadáa sí. Àwọn míì wulẹ̀ ní lọ́wọ́ tọkọ̀fẹ́ mọ̀ mọ́nà tọwọ́ yín ni lọ́jọ́ tòní. Tí àwọn kan bá wá take advantage yín, ó ṣeé ṣe kó fẹ́ àfẹ́ ti múdù yín lọ́jọ́ tòní. Tẹ́ bá mọ̀ pé bóyá lágbájá yóò kọ̀ mọ́ hùwà tó wù fún yín ni lọ́jọ́ tòní, ẹ sì lè wò pé bóyá ẹ̀mí tiẹ̀ ní ṣàánú mọ́ mi ní ṣe báyìí fẹ́ nìkan ni mọ́ ẹ má wulẹ̀ ṣe bẹ́ẹ̀ rárá o. Ẹ wulẹ̀ rí dájú pé ẹ fẹ̀lẹ̀ ṣe gbọ̀n kan ni, ẹ má jẹ́ kí nǹkan pọ̀ jù, àpọ̀jù nǹkan ni ò dá. Lẹ́ni kí ẹ ní ìrètí gbogbo nǹkan máa dára, ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, ẹ free mind yín kí ẹ sì má ṣe ohun tó lágbára jù mí lọ. Bẹ́ẹ̀ sì ni kẹ́ ṣọ́wó náà kẹ́ má náà àpà. Teal green jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ eléruko Capricorn, ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19, àkókò tó wà yìí láti rí dájú pé àwọn nǹkan tí ẹ̀ ń lé ẹ wulẹ̀ dọ̀tí ẹ̀ kalẹ̀ kẹ́ ronú jinlẹ̀ nípa kí lẹ fẹ́ fún gbèsè ayé yín. Lẹ́ni ẹ máa ní understanding dáadáa nípa àwọn nǹkan tí ẹ fẹ́ fún gbèsè ayé yín dáadáa lọ́jọ́ tòní. Àkókò yìí sì dára púpọ̀ láti mójútó, láti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ lórí gbogbo nǹkan tẹ́ ẹ̀ fẹ́ bóyá fẹ́ já síbi ẹjẹ́ fẹ́. Gbogbo ìgbìyànjú tẹ́ bá ṣe lórí rẹ̀ lénìí á padà já sí rere lọ́jọ́ iwájú. Lẹ́ni ara yín sì máa yá gágá tó sì jẹ́ pé kò sí nǹkan kíkan tí ẹ bá fẹ́ dáwọ́lé tí ò ní padà já sí bí ẹ ṣe ń fẹ́. Ẹ múra dáadáa lénìí kí ẹ dòrí lójú, ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ rẹra yín lẹ̀ kí ẹ sì wá ìrọ̀rùn láwùjọ yín pẹ̀lú. Gray jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19, tẹ́ bá ń dé pẹ̀lú àwọn kan tó dàbí ìjọba lọ́jọ́ tòní tàbí àwọn tó ṣe pé wọ́n nípò jù yín lọ láàyè iṣẹ́ tàbí tẹ́ ń bá wọn ṣiṣẹ́ lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kí iṣẹ́ tẹ́ ń bá wọn ṣe tàbí nǹkan tí ó dá yín pọ̀ kó dàbí ìgbà pò nira díẹ̀ fọ́ta yín láti mójútó, ṣùgbọ́n sùúrù ní kẹ́ lò láti rí dájú pé gbogbo nǹkan lọ bó ṣe yẹ kó lọ. Tẹ́ bá ń wò pé bóyá nǹkan jẹyọ lọ́jọ́ tòní láàyè iṣẹ́ ìwà fẹ́ mójútó, ó ṣeé ṣe kó fẹ́ ṣàkóbá fún iṣẹ́ yín. Lẹ́ni tẹ́ bá rí pé bóyá nǹkan kan wà tẹ́ kẹ́fí tí ó tọ́, ẹ lè sọ fún senior yín níbi iṣẹ́ tàbí ọ̀gá yín pé lágbájá báyìí báyìí mà nìkan tí mo rí, báyìí báyìí nìkan tí mo wòye sí lọ́jọ́ tòní yẹn máa ràn yín lọ́wọ́. Á jẹ́ kí gbogbo nǹkan lọ bó ṣe yẹ kó lọ. Ẹ má dá sọ́rọ̀ tí wọ́n pè yín sí àbẹ́yìí tí ó kàn yín lénìí. Ẹ rẹra yín lẹ̀ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn kẹ́ sì pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín mọ́ dáadáa lọ́jọ́ tòní. Lemon jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí, ṣùgbọ́n àárín aago 3 ságo 4 ìrọ̀lẹ́ òní kò dára rárá fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù
nínú ìgbésí ayé yín, ṣùgbọ́n gbogbo àwọn àkókò tó kù lọ́jọ́ tòní dára láti fi ṣe ohunkóhun. Ẹ̀yin tẹ̀ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20, ó ṣeé ṣe kó dàbí ìgbà pé ó rẹ̀yìn tẹ́ tàbí kípo orú ọkàn tún gbalẹ̀ lọ́kàn yín. Èyí tó dára jù tẹ́ lè ṣe náà ni kí ẹ rí dájú pé ẹ wá àkókò láti sinmi, ẹ má panic, ẹ má bẹ̀rù rárá. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ìbóyá látàrí títẹpámọ́ṣẹ́ tẹ́ ń tẹpámọ́ṣẹ́ láti jọ́ mẹ́ta tẹ́ ti ń stress ara yín, ẹ ò lè control bínú yín lọ́jọ́ tòní. Ẹ bá control bínú yín ó máa ràn yín lọ́wọ́. Tẹ́ bá wò pé bóyá ẹ fẹ́ control bẹ́ẹ̀ ṣe ń bínú sí, ó ṣeé ṣe kí yẹn wulẹ̀ jẹ́ kí situation lágbára sí ni. Lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ẹ rí solution. Ẹ bá tẹ̀lé àmọ̀ràn yóò ṣeé ṣe kí ẹ rí àwọn solution sáwọn kankan tó ń ṣẹlẹ̀ lọ́jọ́ tòní, tá sì jẹ́ kí ẹ wà calm, tọkàn yín á sì balẹ̀ tí rọrùn agbalẹ̀ láwùjọ yín. Léni ẹ má finú tọ̀yàn rárá, ẹ má gbára léèyàn, ẹ rẹra yín ńlẹ̀, ẹ ṣe nǹkan yín létòlétò, kẹfọgbọ́n àtòyè tọ́lọ́ fún yín ṣe ohunkóhun kí ẹ sì jìnnà sí ìbínú pátápátá lọ́jọ́ tòní. Yẹ́lò jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 5 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ̀ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.